Ẹ tún káàbọ̀ sí ìkànnì Jugba Master Channels. Mo kí ẹ kú dédé àsìkò yìí. Irú orílẹ̀-èdè wo lórílẹ̀-èdè Nàìjíríà tèmi àti ìjọ wà nù rẹ̀ yìí? Ta ni yóò gbà wá? Ṣé orílẹ̀-èdè àlàáfíà ni àbí orílẹ̀-èdè pákáleke? Ta ni yóò yọ wá nígbà wo la fẹ́ bọ́ ńbẹ̀? Kí ló fa ìdí atótónu mi òní? Ọ̀nà méjì ló pín sí. Ọ̀nà àkọ́kọ́, ọ̀nà ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní Bauchi lẹ́nu ọjọ́ mẹ́ta ìlọ́lọ́ yìí. Ọmọbìnrin kan wà ńbẹ̀ tó ń jẹ́ Faith. Wọ́n lẹ́lẹ́sìn Kìrìsìtẹ́nì ni. Torí à ń pariwo pé orílẹ̀-èdè Nàìjíríà yìí, Ọlọ́run nìkan ló lè kó wa yọ lórí ẹ̀sìn tí wọ́n ní wọ́n fẹ́ ṣe ṣàríà. Àwọn kan sọ pé irọ́ ni ká má wí bẹ́ẹ̀ mọ́. Bẹ́ẹ̀ la dẹ̀ ní dákẹ́. Kì í ṣe nítorí ẹ̀sìn, bí kò ṣe torí ìdàgbàsókè orílẹ̀-èdè. Torí orílẹ̀-èdè tó bá gba òfin ẹ̀sìn láyè, irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ kò lè tẹ̀síwájú. Bí àpẹẹrẹ ní Bauchi, ọmọbìnrin kan jẹ́ Faith ńbẹ̀. Wọ́n ní Kìrìsìtẹ́nì ni. Arákùnrin kan lára àwọn èèyàn ńláńlá ó lọ béèrè fún fífẹ́ ọmọ yẹn. Ẹ mọ̀ báwọn ará náà ti ṣe ń ṣe. Ọmọ yìí ò ju ọmọ ọdún 17 lọ, 17 years. Ọmọ ìwá lòun kéré, òun ò ṣetán àti lọ́kọ o. Dóòbà tiẹ̀ wà tún lọ́kọ ajágbàlagbà, nítorí pé àwọn èèyàn yẹn wọ́n já wọn tó mọ̀ ọ̀yàn. Ṣé ẹ bìlíìfù wípé allegedly wọ́n ní ọkùnrin yẹn pàṣẹ pé kán sọ di mùsùlùmí, kán dẹ̀ ti ọwọ́ rẹ̀ bọ ìgbéyàwó tipátipá. Wọ́n sì ṣe bẹ́ẹ̀ ní Bauchi. A dẹ̀ ń pariwo. Ṣàríà, ọmọ yẹn wà ní àkàtà wọ́n detain ẹ̀. Àkàtà àwọn tó ń rí sí ṣàríà ní Bauchi. Tó bá jọmọ ti ẹni tàbí tó jọ́dọ̀ ti ẹni irú ẹ̀ ti ṣẹlẹ̀. Ipò wo ló máa wà? Agbára wo ló máa sà lójú àwọn alágbára? Kí ló fẹ́ ṣe? Àfi tọ́lọ́run ọba tó jẹ́ alágbára bá gbàgbára lọ́wọ́ wọn. Ọ̀rọ̀ ìdọ̀rọ̀ kóòtù. Ilé ẹjọ́ ní kán fi ọmọ yẹn lẹ̀ kíákíá. Àwọn onígbẹ̀jọ́ ṣàríà, àwọn tẹ́wà tí ṣàríà wà lákàtà wọn ní Bauchi, wọn ò fọmọ yẹn lẹ̀ o. Ìtókàn mi ń bẹ̀ ni wípé wọn ò bọ̀wọ̀ fún òfin orílẹ̀-èdè nítorí òfin ẹ̀sìn. Ẹ dúró, ṣé ẹ̀sìn mùsùlùmí nìkan ló wà nílé ayé? Ṣé ẹ̀sìn mùsùlùmí nìkan ló wà lórílẹ̀-èdè Nàìjíríà? Ilé ẹjọ́ ní oníkálukú ló láǹfààní láti ṣe ẹ̀sìn rẹ̀. Ṣùgbọ́n àwọn oníṣàríà ní Bauchi sọ pé kò sí ní tó jọ. Ẹ jọ̀ọ́, ṣé irú orílẹ̀-èdè Nàìjíríà yẹn la fẹ́ fúnra wa? Ṣé irú ìgbésẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà yẹn la fẹ́ tẹ̀síwájú nínú ẹ̀? Ṣé irú àwọn ìran yẹn ní ìran Yorùbá fẹ́ jọ jẹ́ ọ̀kan náà? Yàtọ̀ fún àwọn ọmọ àlè kọ̀ọ̀kan tó wà ní ilẹ̀ Yorùbá tí wọ́n ń lọgun ṣàríà nítorí ẹ̀sìn tí kìí ṣe ẹ̀sìn baba ńlá wọn, nítorí ẹ̀sìn bàbá oníbàbá, nítorí ẹ̀sìn tí kìí ṣe ti Ọlọ́run, torí Ọlọ́run kò fẹ́ ìtàjẹ̀sílẹ̀, kò dẹ̀ fẹ́ ìfipámúni ṣe ohun tí kò tọ́. Kò tọ́ sí ọmọ yìí ni ó fi lóhùn òṣẹ̀sìn. Ọmọ Faith yìí wà ń bẹ̀ lákàtà àwọn oníṣàríà ní Bauchi. Wọ́n ti lọ́lọ́pàá àti wọ́n ti ní gbogbo ẹ̀. Ìlú tí agbófinró bá ti ń lo ìlú tí agbófinró ìlú bá wà, tí agbófinró ẹ̀sìn bá wà, tí tẹ̀sí wá ń borí ti tìlú, ẹjọ́ kí ló fà á? Ta ló ń bẹ̀rù ara wọn? Ìlú tí ilé ẹjọ́ wọn ò lẹ́nu lọ́dọ̀ ilé ẹjọ́ ẹ̀sìn. Àwọn wo ló wá ń rú lórílẹ̀-èdè yìí? Ẹ̀sìn wo ni wọ́n fẹ́ kó máa rú lórílẹ̀-èdè yìí? Ìwọ dákẹ́ oníkòkẹ́, kì í ṣe bí ló ti ṣẹlẹ̀, kò lè ṣẹlẹ̀ ń bí láéláé. Dey play. Òun tan ara rẹ̀ jẹ. Ta ló ṣe trust nínú gbogbo àwọn olórí wa ìmọ̀ báyìí nígbà tí irú ẹ̀ bá ń ṣẹlẹ̀ ní Bauchi tí wọ́n dákẹ́, tí ilé ẹjọ́ sọ wípé báyìí ni, tí ilé ẹjọ́ tàwọn ẹlẹ́sìn sọ pé kò rí bẹ́ẹ̀?
wọ́n ní allegedly ilé ẹjọ́ yẹn kọ lẹ́tà sí àwọn DSS láti sọ pé kán fi ọmọbìnrin yẹn sílẹ̀ di bá a ṣe ń sọ̀rọ̀ yìí bóyá tán bá ṣẹ̀ṣẹ̀ fi sílẹ̀. Number 1, agbára wo ni ẹ̀sìn wọn ní láti sọ ọmọ ọdún 17 di ẹlẹ́sìn tí kò fẹ́ tó takú pé òun ò ṣe tàbí láti fi fún níyàwó tipátipá? Ẹ wo ìrònú sí àwọn àwọn northerners, àwọn olórí wọn ò dẹ̀ rí tó burú ń bẹ̀ láti ṣe àtúnṣe. Ẹ wá ní wọn ò ní jẹ́ problems orílẹ̀-èdè Nàìjíríà lọ́rùn. Nígbà tọmọ 17 years lọ́dọ̀ àwọn 15, 12 tó bá bẹ̀rẹ̀ sí ní bímọ, ọmọ mélòó ló máa bí kó tó di 30 years? Tó bá wá bímọ tó pọ̀, wọn ò ní facility tàbí èrò ọjọ́ iwájú ọjọ́ ọ̀la fáwọn ọmọ yìí o. Ilẹ̀ Yorùbá náà ni wọ́n ń darí wọn bọ̀ àti àwọn ilẹ̀ míì lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n á máa wá ṣe agbe, wọ́n á máa tọrọ jẹ. Àwọn tó fẹ́ wọ́n fẹ́ 7, 8. Ààrẹ Hausa northerners míì tó fẹ́ yàwó 15, pàápàá jùlọ àwọn tó bá lówó nú wọn. Oríire wo ni wọ́n ń tọrọ fáwọn ọmọ wọn? Ṣé gbogbo wọn náà ni wọ́n fẹ́ lágbára láti tọ́jú bó ti wulẹ̀ kán lówó tó? Ọ̀rọ̀ ẹ̀sìn Mùsùlùmí nílẹ̀ Hausa ìlà fi ń pariwo pé ẹ má jẹ́ wọ́n gbé ọ̀nà tí wọ́n ń gbà ṣe tiwọn wọ ilẹ̀ Yorùbá wá. Ìdààmú orílẹ̀-èdè Nàìjíríà lọ́pọ̀ nínú àṣà àwọn northerners yìí. Ìdààmú orílẹ̀-èdè Nàìjíríà lọ́pọ̀ iṣẹ́ tí wọ́n ń ṣe bíi darandaran. Ìdààmú orílẹ̀-èdè Nàìjíríà ní ọ̀pọ̀ àwọn olówó wọn torí wípé wọn ò fẹ́ káwọn tó wà lẹ́yìn òjé èèyàn ni wọ́n fi ń tì wọ́n sílẹ̀ Yorùbá. Kí la fi jọra wa? Kí la fi papọ̀? Kí ló dé tí ẹ̀sìn Mùsùlùmí yìí tó jẹ́ pé òun nìkan ni ẹ wá mú ní gbọmọgbọmọ láti fi máa de àwọn ẹlẹ́sìn míì? À ń sọ pé kí nǹkan kan tó ṣẹlẹ̀, àwọn ẹlẹ́sìn Mùsùlùmí, a sọ pé gbogbo wọn o, Alakatakiti àárín wọn ni o, àwọn ni wọ́n jáde àgbà. Tó bá jẹ́ pé Kìrìsìtẹ́nì ló ní Christian ticket orílẹ̀-èdè yìí, èyí tí àwọn Kìrìsìtẹ́nì dákẹ́jẹ́ yìí lórí Muslim ticket, wọn ó ti pariwo, wàhálà ó ti ṣẹlẹ̀, wọn ò ní dákẹ́jẹ́. Pé à ń gbé sùnmọ̀mí, à ń jíyàn gbé, nọ́ọ̀tì náà ló ti ṣẹlẹ̀. Nílẹ̀ Yorùbá tí gbọmọgbọmọ bá gbé èèyàn kan, ọdún kan ẹ máa mọ̀ lára nígbà kan. Ṣùgbọ́n nọ́ọ̀tì náà ni. Ibẹ̀ làwọn adúkokò mọ́ ni, àwọn agbébọn, ibẹ̀ ni wọ́n kọ́kọ́ ṣọlẹ̀ sí, ibẹ̀ ni wọ́n fi ṣe lé tí wọn ò dẹ̀ rí nǹkan kan ṣe sí. Bó o la ṣe jọra? Ẹ tún worú àṣà yìí. Ẹnikẹ́ni àgbọ́ ariwo lórí ọ̀rọ̀ faith o, torí pé ó jẹ́ Bauchi ló ti ṣẹlẹ̀. Tó bá jẹ́ pé wọ́n allege àwọn Sharia court tàbí Sharia, àwọn tó wà ní charge Sharia nílùú Bauchi, àní ọmọdé tí wọ́n ṣe gbà á. Ṣùgbọ́n bí wọ́n bá gba Sharia ní Bauchi, ẹ ti gbà wípé sọ́tà ń sọ wípé kì í ṣe láti affect Kìrìsìtẹ́nì tàbí ẹlẹ́sìn míì, Mùsùlùmí nìkan ló wà fún. Ṣé Mùsùlùmí ní faith tó lóun ò fẹ́ àgbàlagbà, òun ò sì ṣe tá àti ní ọkọ, òun lọ́jọ́ iwájú rere, òun ò sì ṣe tá àti di Mùsùlùmí tí ẹ dẹ̀ wẹ́ sínú Mùsùlùmí báyìí agídí? Kí lẹ̀sìn yẹn ń kọ́ wa o? Ìyẹn lẹ̀yin fẹ́ tẹ́wọ́ gbà, ìyẹn ọmọ Yorùbá. Ìyẹn làwọn ọba kan sọ di nǹkan tí wọ́n gbé lórí nílẹ̀ Yorùbá. Bí ó bá jẹ́ oníwà ìbàjẹ́ tán, kò ní sọ pé irú ìwà báyìí ló dáa. Tí ó bá jẹ́ ẹlẹ́mìí Sátánì, kò ní sọ pé ká máa fagídí múyàn ṣe nǹkan tí ò dáa ló dáa. Ẹ dákun, ẹ̀yin ti Bauchi, ẹ má dákẹ́jẹ́ lórí ọ̀rọ̀ faith o, pàápàá jùlọ àwọn Kìrìsìtẹ́nì tó wà ń bẹ̀. Bí ìgbanilójú ìtọwọ́ bọ̀ra ẹni lójú ni. Ẹni tó dẹ̀ ṣerú eléyìí tó tọwọ́ faith bọnú ìgbéyàwó àpàpàǹdodo, ṣó yẹ kí àwọn agbófinró ọmọ ti gbé? Àwọn tó wà in charge tí wọ́n lọ wẹ ọmọ yẹn sínú ẹ̀sìn Mùsùlùmí ní tipátipá, eléyìí ò ṣe pé àyàn ń gbé jẹ̀sìn kan, bó ti yẹ kó rí là ń sọ nípa ẹ̀. Irú wọn náà ṣé kò yẹ kán ti wà lákọlò àwọn agbófinró orílẹ̀-èdè Nàìjíríà? Ta ló ń pàṣẹ? Agbófinró wo ló superior jù nínú torílẹ̀-èdè Nàìjíríà àti ti Sharia ní Bauchi? Ilé ẹjọ́ wo ló superior jù?
bẹ́ẹ̀ bá wá ní láǹsà sí ní dáhùn sí ṣerú orílẹ̀-èdè yìí àtirú àwọn wà tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ là ń retí fún ọjọ́ ọ̀la àwọn ọmọ wa láti wà nínú pákáleke lábẹ́ ẹrú ẹ̀sìn, lábẹ́ ẹrú àwọn èèyàn kan láìsí òdodo àti òtítọ́ láyé ìjọba tiwantiwa. Ẹ ṣe eré kó dára o. Ṣeun Agboola lórúkọ tèmi. Ìkànnì Jugba Master Channel lẹ tí ń wò wá. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa o. Ẹ ṣe jẹ́jẹ́ ẹ̀yin alákatakítì.